Our young guys, Apostle Abdurrahman, is doing a wonderful work. King just me. Hey, for Kabale Agba. All of them like that. They are doing marvelous job. Spreading Islam, defending Islam online. Bole ya fa wa. Ba gbe microphone fún yín woro le mo sọ. Wọ́n fún yín ní topic. Ẹ ti lò 5 minutes láti polówó ara yín láti polówó. Ẹ ní sọ kan tó ní substance. Wọ́n wá sí mọ́sálásí yín bí tẹ́ ṣe tafsiri. Àlọ́ àpamọ̀ lẹ́mọ̀ pa. What are you saying? Ọba fún yín ní chance kẹ́ sọ̀rọ̀ lórí rédíò gbogbo time lẹ ti waste tán níbi tẹ́ ń kí lágbájá kí tàmẹ̀dò tí kí kíní ẹ tó polówó ara yín èmi lágbájá kíní kan táàmù ti jó lọ lórí rédíò. Àwọn tó dẹ̀ sponsor yín nítorí pé ń bá wọn ṣe jálàbí wọ́n rí àwọn tó dáńtọ́ tí wọ́n lè sọ̀rọ̀ tí ó bá ìgbà mú wọn ní pè wọ́n nítorí kẹ́ mọ́ tó kàn wọ́n lé mọ́ wọ́n tó ṣẹlẹ̀ nìyẹn. What is happening? They attack and we multiply. Fire came, Islam shines brighter. Nigerians are watching. The whole world is watching. Islam is not shrinking. Islam is in fact multiplying. The people you ignore are now the loudest defenders. Bí nǹkan tí ò sí ni wọ́n mọ̀ bá lọ́wọ́. Àwọn ọmọ tá a expect àwọn one defend Islam ní sí. Àwọn Sheikh Alabusi, àwọn náà gbìyànjú Sheikh Labib and the rest of them like that. Àwọn yòókù nínú wọ́n ní wọ́n mọ̀ sọ. Ẹ bá gba microphone ní òde ọmọ. Kẹ pass message káwọn èèyàn rí mú lọlé. Àbí kẹ tún dájà lẹ̀ kẹ sọ nǹkan tí ó dá karú. Abeg, let's listen to quality lectures on Islam. Islam is free. Embrace Islam today and be safe. Don't follow social media condemnation of Islam. Read, study, learn, understand, and get convinced about Islam. God bless you.